Kẹ́mi Ọmọlolú Olúnlọ́yọ̀ ti fọ́gbà yángàn o. Ó ní àníṣe mo ní ẹ̀rí tó dájú pé Naira Marley ti ku Ìyábọ̀ Òjó àti ọmọ rẹ̀ ní ìbásùn làlàlà fún odidi ọdún 2 gbáko. Ṣé àrífín la máa pè léyìí ni tàbí ọ̀rọ̀ rírùn? Àìfinipéni, àìfèyànpèyàn tó ń mara òkú tán bá ń tẹ́wọ̀lú. Àbí kí ni ká ti gbọ́ pé Portable ọmọ Ọlálọ́mí ń fi ọ̀rọ̀ ìbásùn lọ Láídé Bákàrè láàrin ìjà ó ti ṣàgálà kò ti ṣàgálà. Wàhálà yìí ò wá pọ̀ jù báyìí. Ṣẹ́yìn náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ láàrin gbajúmọ̀ òṣèré ilẹ̀ wa Ọmọ́wùmí Ajíbóyè àti ọkọ rẹ̀ tẹ́lẹ̀ tóun náà jẹ́ òṣèré Ṣẹ́gun Ògúngbè. Ẹ farabalẹ̀ kẹgbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ṣé àrífín la máa pè léyìí ni tàbí ọ̀rọ̀ rírùn? Àìfinipéni, àìfèyànpèyàn tó ń mara òkú tán bá ń tẹ́wọ̀lú. Àbí kí ni ká ti gbọ́ pé Portable ọmọ Ọlálọ́mí ń fi ọ̀rọ̀ ìbásùn lọ Láídé Bákàrè láàrin ìjà ó ti ṣàgálà kò ti ṣàgálà. Àṣé lóòótọ́ ni pé tóbìnrin ò bá sí nílé ọkọ, oríṣiríṣi ọ̀rọ̀ àrífín àti ọ̀rọ̀ ìdọ̀tí ni wọ́n máa fi lọ láwùjọ. Pẹ̀lú bí gbajúmọ̀ olórin ilẹ̀ wa tí ẹnu kìí sì lára rẹ̀ tó tún máa ń pe ara rẹ̀ ní wèrè olórin ni Habib Òkìkíọlá Badmus, tí gbogbo èèyàn mọ̀ sí Portable ọmọ Ọlálọ́mí ń ṣe bẹ̀rẹ̀ sí ní kọrin ìfẹ́ sí Láídé Bákàrè lẹ́yìn ìgbà tó kọ́kọ́ fún lésì ọ̀rọ̀ rẹ̀ lórí àwọn ọmọbìnrin orílẹ̀-èdè wa tó ń lọ sí àwọn orílẹ̀-èdè Árábù láti ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ tàbí òṣìṣẹ́ ilé. Tí Láídé Bákàrè ní ìgbéraga àti ìjọra ẹni lójú ló fà á tí wọ́n fi ń fi iṣẹ́ sílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n á lọ ṣiṣẹ́ lọ́dọ̀ àwọn Árábù tó máa ṣe wọ́n bí ẹranko. Ọ̀rọ̀ tí Láídé sọ yìí ni Portable kọ́kọ́ jáde sí tó sì fún Láídé lésì pé kò ṣiṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní irọ́ pátápátá gbà ní Láídé ń pa. Nínú ọ̀rọ̀ rẹ̀, Portable ní hello àǹtí Láídé Bákàrè, irọ́ lẹ pa o. Èyí tẹ́ ẹ sọ yìí kò sóòótọ́ níbẹ̀ pé iṣẹ́ wà lórílẹ̀‐èdè Nàìjíríà. Ibo lẹ ti ríṣẹ́? Iṣẹ́ wà ní Nàìjíríà ló jápa kúrò ní Nàìjíríà. Ṣé ẹ sì wà nílé ọkọ ṣá? Ṣé rí obìnrin tó bá máa gba àwọn obìnrin míì níyànjú tàbí sọ pé wọ́n rìnrìn kùnrin tàbí ṣèṣekúṣe pé wọ́n ń lọ Libya lọ bá àràbò, ó gbọ́dọ̀ wà nílé ọkọ. Àǹtí Láídé ṣé ẹ sì wà nílé ọkọ? Àwọn àbúrò yín lọ ṣiṣẹ́, kì í ṣe gbogbo èèyàn ló lọ ṣolóṣó ní Libya náà. Bó bá dé wù yín kó sọ díẹ̀ di ṣáláńgá, ó di tiẹ̀ ní Libya nìyẹn. Ṣùgbọ́n àwọn kan lọ ṣiṣẹ́, kọ́lọ́run má jẹ́ kán pàdé àgbákò, wọ́n gbọ́dọ̀ pàdé oríire. Àǹtí Láídé ṣẹ́yìn náà ti lọ Libya rí ni tẹ́ fi mọ̀ nǹkan tó ń ṣe níbẹ̀. Ṣé ẹ ti ṣe rí ni? Ṣé ẹ ti ládìí àràbò rí ni lẹ ṣe mọ̀ nǹkan tí wọ́n ń ṣe níbẹ̀? Torẹ́yìn náà ò sí ní Nàìjíríà o. Àti pé ṣé ẹ gbọ́ pé wọ́n pààyàn ní Benue ni? Ọ̀rọ̀ Benue là ń sọ lọ́wọ́. Ṣé ò rí yẹn ni? Ẹ mọ̀ nǹkan tẹ́ ń ṣe o. Ẹ̀yìn ni ọmọkùnrin olórin tó tún máa ń pe ara rẹ̀ ní ìdààmú àdúgbò yìí ṣe sọ̀rọ̀ tí Láídé náà sì fún lésì nínú fídíò kan tó gbé jáde lórí ayélujára rẹ̀ pé Portable jẹ́ kí orí ẹ̀ kí ó pé, jẹ́ kí orí ẹ̀ kí ó pé, kò dájú pé ara rẹ̀ yá ṣùgbọ́n jẹ́ kí orí ẹ̀ kí ó pé. Báyìí ni Láídé Bákàrè ṣe ṣèkìlọ̀ fún Portable ní ṣókí tí Portable náà sì tún dáhùn pé àǹtí mo fẹ́ jẹ dòdò yín. Wá kí ló dé tí mò ń fi àǹtí sórúkọ yín? Láídé mo fẹ́ jẹ dòdò yín. Ṣé ẹ mọ̀ pé à ń jà? Kí ló sì fàjà wa? Ẹ pè mí sí patí ẹ ò ní ṣíṣì. Gbajúmọ̀ dẹ̀ níyìn o ni wọ́n bá ń bínú mi ni wọ́n wá ń sọ̀rọ̀ mi pé mi ò dára lọ́mọkùnrin. Ẹni mi ò fáìn ẹ̀dẹ̀ ń pè mí sí ṣò. Ẹlẹ́mi ọmọkùnrin onídọ̀tí láti Ṣàngó ni mo ṣe ń wọnú yín. Ẹ̀yin lẹ pèjà tẹ́ ń bú àwọn ọmọ oníṣàgálà, kí ló kan ti yín? Ṣé mo bú yín ni? Mo ta sí yín ni nàá. Ìgbà tẹ́yìn náà ń ta sí àwọn ọmọ Nàìjíríà ńkọ́ tẹ́ni wọn ò níṣẹ́ pé wọ́n lọ ń ládìí àràbò. Ẹ̀yin náà ṣọ́ra yín. Àǹtí mi, owó tí ẹ ò ní ni mo ṣe ń bá yín jà. Tẹ́ ẹ bá lówó màá rẹ́ pẹ̀lú yín. Mo sì máa fi àǹtí sí àǹtí Láídé Bákàrè, mo sì máa jẹ dòdò yín. Ẹ má bínú, mi ò kí dóyàwó níyàwó. Mo gbọ́ pé ẹ ò sí nílé ọkọ ni mo ṣe kẹnu sí yín o. Tó bá jẹ́ pé ẹ wà nílé ọkọ ni ẹ ò lè rí mi níwájú yín. Ṣùgbọ́n mo gbọ́ pé ẹ ti kúrò nílé ọkọ. Ẹ jọ̀ọ́ ẹ má bínú, mo fẹ́ jẹ dòdò yín. Báyìí ni ọmọkùnrin olórin yìí ṣe fèsì sí ìkìlọ̀ Láídé Bákàrè tí ọ̀pọ̀ èèyàn sì ń bẹnu àtẹ́lu àwọn ọ̀rọ̀ tí Portable sọ sí òṣèré yìí. Wọ́n ní ọ̀rọ̀ àrífín ńlá gbáà ni pé ṣé Láídé Bákàrè àti Portable wá jẹ́ ṣàwáwù ni tó fi máa sọ irú àwọn ọ̀rọ̀ yìí sí i. Ẹnìkan tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí sọ pé òótọ́ korò ṣùgbọ́n ó yẹ kí àǹtí Láídé náà mọ àwọn ọ̀rọ̀ tí wọ́n máa sọ. Tó bá jẹ́ pé wọ́n lábúrò ní àwọn ilẹ̀ Árábù yìí wọn ò ní máa sọ irú àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí. Kò sì sí bá a ṣe lè ṣe, a ò lè nírú àǹfààní kan nílé ayé tá a wà yìí. Ṣùgbọ́n ó yẹ kí Portable náà lè máa bọ̀wọ̀ fún àwọn
tó bá jù lọ. Ẹlòmíì tó tún sọ̀rọ̀ ní ṣèbí Láìdé náà fẹ́ kí ẹnu máa kùn ún lórí ayélujára ló fi ń sọ àwọn ìsọkúsọ. Portable máa ràn án lọ́wọ́ dáadáa. Tí àwọn kan sì ń dá Láìdé Bákàrè lẹ́bi, wọ́n ní kò yẹ kó fún Portable lésì pé kàn ń fi àgbà ara rẹ̀ wọ́lẹ̀ ni tí òun àti Portable bá jọ ń tahùn síra wọn. Bí àwọn tó ń ṣe ṣàgálà àti àwọn alátìlẹyìn wọn ṣe ń gbóríyìn fún Portable ni àwọn kan ṣe ń bá a wípé àwọn ọ̀rọ̀ tó sọ sí yìí ti pọ̀ jù, wọ́n ní kò tọ́ sí lẹ́nu àti pé ó yẹ kó bọ̀wọ̀ fágbà. Kẹ́mi Ọmọlolú Olúnlọ́yọ̀ ti fọ́gbà yángàn o. Ó ní àníṣe mo ní ẹ̀rí tó dájú pé Naira Marley ti ku Ìyábọ̀ Òjó àti ọmọ rẹ̀ ní ìbásùn làlàlà fún odindi ọdún méjì gbáko. Arábìnrin tó jẹ́ gbajúmọ̀ níbi ká sọ̀rọ̀ lórí ayélujára tó tún máa ń pe ara rẹ̀ ní oníròyìn ìwádìí ni Kẹ́mi Ọmọlolú Olúnlọ́yọ̀ ti jáde láti túbọ̀ tẹnumọ́ ọ̀rọ̀ kàbìtìkàbìtì tó máa ń sọ nípa Ìyábọ̀ Òjó àti ọmọ rẹ̀. Àmọ́ níṣẹ́ yìí èyí tó tún sọ yìí lékenkà kódà ó gbẹ̀nu tán. Níṣẹ́ ni arábìnrin tó jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn yìí tún jáde síta tó ní òun ò bẹ̀rù Ìyábọ̀ Òjó bẹ́ẹ̀ ni òun kò páyà àwọn alátìlẹyìn rẹ̀ nítorí òun ní ẹ̀rí tó dájú lórí ọ̀rọ̀ tí òun sọ pé gbajúmọ̀ olórin ilẹ̀ wa ni Azeez Fáṣọlá tí gbogbo èèyàn mọ̀ sí Naira Marley ń kó ìbásùn fún Ìyábọ̀ Òjó àti ọmọ rẹ̀ fún odindi ọdún méjì làlàlà. Ó ní Wùmí Adébánjọ ìyẹn ìyàwó Mohbad náà ò gbẹ́yìn o. Kódà pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ọ̀rọ̀ tó ta bá Wùmí tún lágbára nítorí Kẹ́mi sọ nínú ọ̀rọ̀ rẹ̀ yìí pé Zinoliski tí òun àti Mohbad jọ wà lábẹ́ Naira Marley àti Bella Shmurda tó jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ Mohbad ń ṣàyẹ̀bẹ̀ fún Wùmí lẹ́yìn ìgbà tó bá ti fún Mohbad lóògùn olóró mu tán. Kẹ́mi ní gbogbo ìgbà ni Ìyábọ̀ Òjó máa fi ń tọrọ àforíjì ní abala ìtàkùrọ̀sọ ìyẹn DM lórí Instagram òun tó tún ní àtẹ̀jíṣẹ́ tí Ìyábọ̀ Òjó fi ránṣẹ́ sí òun tó fi ń bẹ òun ti lé ní ìgbà 2,000 ìyẹn 2,000 times ṣùgbọ́n òun ò ṣetán láti gbé èyíkéyìí nínú àwọn àtẹ̀jíṣẹ́ náà jáde. Kẹ́mi fi kún ọ̀rọ̀ rẹ̀ pé Juma Jux ìyẹn ọkọ ọmọ Ìyábọ̀ Òjó tó ní òun lòun já ìbálẹ̀ ìyàwó òun parọ́ ni. Ó ní irọ́ pátápátá gbà ní ọmọkùnrin olórin tó wá láti orílẹ̀-èdè Tanzania yìí ń pa pé òun mọ àìmọye ọkùnrin tó ti dáná sí ọmọ Ìyábọ̀ Òjó yìí lábẹ́. Báyìí ni arábìnrin tó ti fìgbà kan jẹ́ ọmọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ tó jáde láyé láìpẹ́ yìí Victor Ọmọlolú Olúnlọ́yọ̀ ṣùgbọ́n tó ti kọ gbogbo mọ̀lẹ́bí Olúnlọ́yọ̀ àti ìbáṣepọ̀ wọn sílẹ̀ láìpẹ́ yìí ṣe sọ nínú oríṣiríṣi àtẹ̀jáde tó gbé jáde lórí ìkànnì Facebook rẹ̀ tí àwọn èèyàn sì ń bu ẹnu àtẹ́ lu àwọn ọ̀rọ̀ tí arábìnrin sọ yìí tí wọ́n ní ṣé abiyamọ kan a máa sọrú àwọn ọ̀rọ̀ wèrè tí ó ń sọ jáde lẹ́nu yìí. Àwọn kan ní kó mú ẹ̀rí àhesọ rẹ̀ yìí jáde àbí kí kẹ́kẹ́ pamọ́ lẹ́nu. Ọ̀pọ̀lọpọ̀ ló ń sọ pé kí Kẹ́mi lọ yẹ ara rẹ̀ wò ní ilé ìwòsàn nítorí ọ̀rọ̀ rẹ̀ ti ń jọ ti alárùn ọpọlọ. Ṣùgbọ́n àwọn àgbà bọ̀ wọ́n ní kò lè le títí kó má kó ẹnìkan mọ́ ni. Nítorí níṣe ni àwọn kan ń gbè lẹ́yìn rẹ̀ tí wọ́n ní òun ní àtúbọ̀tán fún Ìyábọ̀ Òjó lórí ohun tó ṣe fún bàbá Ìjẹ̀ṣà. Wọ́n ní Ìyábọ̀ Òjó rò pé òun lè ti ọmọ ọlọ́mọ mọ́nú ẹ̀wọ̀n kí ọmọ tiẹ̀ wá máa gbádùn lílé ọkọ. Báyìí ni àwọn èèyàn ṣe sọ̀rọ̀ lóríṣiríṣi lórí ọ̀rọ̀ tí Kẹ́mi Olúnlọ́yọ̀ sọ yìí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí abiyamọ, ǹjẹ́ ó yẹ kí Priscilla aláìṣẹ̀ máa jìyà ẹ̀ṣẹ̀ àìmọ̀dí bí? Wàhálà yìí ò wá pọ̀ jù báyìí. Ṣẹ́yìn náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ láàrin gbajúmọ̀ òṣèré ilẹ̀ wa Ọmọ́wùmí Ajíbóyè àti ọkọ rẹ̀ tẹ́lẹ̀ tóun náà jẹ́ òṣèré Ṣẹ́gun Ògúngbè. Nǹkan ò fararọ láàrin àwọn òṣèré ilẹ̀ wa méjì tó ti fìgbà kan jẹ́ ọkọ àti ìyàwó ṣùgbọ́n tí wọ́n ti kọ ara wọn sílẹ̀ báyìí bó tilẹ̀ jẹ́ pé dọ̀la àárọ̀ yìí Ṣẹ́gun Ògúngbè ò tíì jáde láti ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ láàrin òun àti ìyàwó rẹ̀ yìí tàbí kó tan ìmọ́lẹ̀ sí ohun tó ṣẹlẹ̀ tí arábìnrin yìí fi kó ẹrù rẹ̀ jáde lọ́sàn-án òru kan tọmọtọmọ pàápàá jùlọ pẹ̀lú bí Wùmí ṣe jáde nígbà kan pẹ̀lú omijé lójú láti fèsì sí gbogbo èébú àhesọ awuyewuye tó ń lọ káàkiri nípa rẹ̀ pé ó kọ ọkọ rẹ̀ sílẹ̀ lẹ́yìn ìgbà tó bá náwó rẹ̀ tán tí wọ́n ní ó kọ ọkọ rẹ̀ yìí sílẹ̀ nítorí kò sí owó lọ́wọ́ rẹ̀ mọ́. Ṣùgbọ́n Wùmí ṣàlàyé nígbà náà pẹ̀lú omijé lójú pé níṣe ni ọkọ òun gba pátá nídìí ọmọ ọ̀dọ̀ òun tó sì dáná yá lábẹ́ títí tó fi doyún tó sì tún lọ ṣẹ́yún fún un. Wùmí tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé Ṣẹ́gun tó ń ṣàyẹ̀bẹ̀ fún àwọn ọmọ iṣẹ́ òun. Ó ní eléyìí jẹ́ nǹkan ìtìjú àti ìbànújẹ́ fún òun ló jẹ́ kí òun pe àrò àti ọ̀dọ̀fin inú òun pé kí òun tètè yẹra fún irú ìbànújẹ́ ojoojúmọ́ yìí. Látìgbà tí Wùmí ti ṣe eléyìí la ò ti gbóhunkóhun láti ọ̀dọ̀ àwọn méjèèjì mọ́. Àfi èyí tó tún ṣẹlẹ̀ ní àyájọ́ ọjọ́ àwọn bàbá tó wáyé ní ọjọ́ Àìkú Sunday ọjọ́ 15 oṣù kẹfà ọdún tá a wà yìí tí Ọmọ́wùmí tún sọ̀kò ọ̀rọ̀ sí bàbá àwọn ọmọ rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé kò dárúkọ ọkùnrin òṣèré yìí. Gbogbo àwọn tó rí àtẹ̀jáde arẹwà òṣèrébìnrin yìí ló mọ̀ pé ọkọ rẹ̀ tẹ́lẹ̀ yìí ló ń bá wí. Ọjọ́ àyájọ́ àwọn bàbá tọdún yìí tiẹ̀ ṣàrà ọ̀tọ̀ nítorí ọ̀pọ̀ àwọn obìnrin ló ń kí ọkọ wọn àti bàbá ọmọ wọn ní ọjọ́ yìí tí àwọn ọmọ náà sì ń yẹ́ bàbá wọn sí lọ́tùn lósì. Kódà Abíọ́lá Adébáyọ̀ tó kọ ọkọ rẹ̀ láìpẹ́ yìí kò gbẹ́yìn nítorí òun náà kí bàbá ọmọ rẹ̀ tó sì ṣàdúrà
gbàdúrà fún lórí ìkànnì ayélujára Instagram rẹ̀. Ṣùgbọ́n dípò kí Wùmí ṣàjọyọ̀ bàbá àwọn ọmọ rẹ̀, níṣẹ́ ló sọ ògúlùtù ọ̀rọ̀ lórí ìkànnì ayélujára tiẹ̀ tó ní òun kí àwọn bàbá dáadáa tó ń sojúṣe lórí àwọn ọmọ wọn tí wọn ò dáadáa àwọn ìyá wọn nìkan, ṣùgbọ́n fún àwọn tí wọn ò ṣẹ̀tọ́ lórí àwọn ọmọ wọn, ìjìyà Ọlọ́run ń bọ̀ fún wọn. Nínú àtẹ̀jáde yìí ni Wùmí ti ní, mo rí ọ̀pọ̀lọpọ̀ fọ́tò tí àwọn èèyàn fi ń ṣàjọyọ̀ àyájọ́ ọjọ́ bàbá tó sì jẹ́ ohun tó rẹwà gidigidi láti rí i pé àwọn ọkùnrin kan tí wọ́n jẹ́ bàbá tí wọ́n ń tọ́jú àwọn ọmọ wọn pẹ̀lú gbogbo agbára tí wọ́n ní. Kí Ọlọ́run bùkún fún irú àwọn bàbá bẹ́ẹ̀. Àwọn bàbá gidi ni mò ń bá wí o. Ṣùgbọ́n mo fẹ́ lo àsìkò yìí láti rán àwọn bàbá tí wọ́n wà láyé bí aláìsí létí, àwọn bàbá tí wọ́n kọ àwọn ọmọ wọn sílẹ̀ fún ìyá láti tọ́jú àti láti máa kó jábá lórí wọn. Báwo ni irú ẹ̀yin ọkùnrin bẹ́ẹ̀ ṣe máa ń sùn lálẹ́? Ìjìyà Ọlọ́run ń bọ̀ o. Báyìí ni arẹwà òṣèrébìnrin ṣe kọ ọ̀rọ̀ rẹ̀ yìí tí àwọn èèyàn sì gbáyà lórí ayélujára tí wọ́n rán létí bó ṣe kúrò lọ́ọ̀dẹ̀ ọkọ rẹ̀ lọ́sọ̀kan òru kan, tí wọ́n ní ọkọ ò sáà sọ pé òun ò ṣe ojúṣe gẹ́gẹ́ bí bàbá àwọn ọmọ òun kó tó di pé ó kó ẹrù rẹ̀. Àwọn kan tiẹ̀ bú pé ṣèbí níṣe lòun náà gba ọkọ ọlọ́kọ, wọ́n ní kó dákẹ́ pé ohun ojú rẹ̀ ń wá lójú rẹ̀ ń rí àti pé kò sí láàyè ẹni tó máa sọ̀rọ̀ nípa ojúṣe tàbí òbí rere. Arábìnrin kan tó pe orúkọ ara rẹ̀ ní Oore-ọ̀fẹ́ Olúwa ní, ó jẹ́ lọ jókòó síbì kan ìgbà tí Ṣẹ́gun pa ìyàwó àti àwọn ọmọ rẹ̀ tì, a ò gbọ́ ìtàn kankan o. Ìgbà tí ó ń ṣe fíìmù ní orúkọ rẹ̀, a ò gbọ́ ìtàn kankan o. Ìgbà tó o ṣe ìsìnkú bàbá tàbí ìyá rẹ̀ tó o fi Ṣẹ́gun ṣe olùtọ́jú ọmọ ní patí, a ò gbọ́ ìtàn kankan o. Jọ̀wọ́ fi wá lọ́rùn sílẹ̀, ojú wa ò fọ́ lórí ayélujára yìí. Ṣùgbọ́n ìlú gangan lọ̀rọ̀ yìí o. Bó ṣe kọjú sáwọn kan, ẹ̀yìn ló kọ sáwọn míì. Nítorí báwọn kan ṣe ń bú Wùmí làwọn míì ń gbè lẹ́yìn òṣèré yìí. Obìnrin kan kọ síbẹ̀ pé Wùmí kúrò nílé ọkọ rẹ̀ nígbà tí Ṣẹ́gun kò ṣe ojúṣe gẹ́gẹ́ bí bàbá àwọn ọmọ nínú ilé. Ó sì tún bá àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ sùn débi pé ìyẹn lóyún tó tún ṣẹ́yún fún un. Ṣẹ́gun, àánú rẹ̀ ṣe mí o. Mo fẹ́ kó o ronú ọjọ́ ọ̀la kó o sì ṣẹ̀tọ́ kó tó di pópẹ́ jù fún ọ. Ẹlòmíì tó sọ̀rọ̀ sọ pé èmi ò bá obìnrin yìí wí o, nítorí tó bá pàdánù ẹ̀mí rẹ̀ sínú ìgbéyàwó náà tàbí tó bá ní ohun tó ṣẹlẹ̀ sí i, àwọn tó ń bú Wùmí yìí náà ni wọ́n máa sọ pé kí ló dé tí kò jáde nínú ìgbéyàwó náà nígbà tí kì í ṣọ̀ranyàn. Obìnrin kan tó sọ̀rọ̀ ní, ta ló sọ fún yín pé bàbá àwọn ọmọ rẹ̀ ló ń bá wí? Ẹ ti kúndùn kẹ́ máa fi ọ̀rọ̀ wéra wọn jù. Ó ṣeé ṣe kó jẹ́ pé ó kàn ń sọ̀rọ̀ nípa àwọn bàbá tó wà láyé bí aláìsí ni, ṣùgbọ́n nítorí pé ó ti kọ ọkọ rẹ̀ sílẹ̀, gbogbo yín ti ń tẹnubọlẹ̀ kiri pé bàbá àwọn ọmọ rẹ̀ ló ń bá wí.